ọpẹ́ o ẹ̀yin èèyàn ọwọ́ ti tẹ̀ wọ́n o bẹ́ẹ̀ ni àwọn ọmọ ológun wa ẹ bá ń gbóṣùbà káre fún wọn. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n ṣe àṣeyọrí tó láàmìlaka lórí eléyìí tí wọ́n ṣe yìí o. Èmi ò wá mọ̀ mí o, àmọ́ ṣe lórí eléyìí tí wọ́n ṣe yìí wọ́n gbìyànjú gan-an ni. Kódà àwọn afẹ̀míṣòfò ti ń lọ sí bíi 200. As a matter of fact, more than 200 terrorists làwọn ọmọ ológun wa ni wọ́n pàdánù nípa àfọnáfọnṣu. Ibo ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀? Kí lohun tó ṣokùnfà àkọlù ńlá táwọn ọmọ ológun wa tí wọ́n ṣe sáwọn afẹ̀míṣòfò yìí, àti pé bo gan pàtó ni ìṣẹ̀lẹ̀ yìí ló ti ṣẹlẹ̀? Ẹ̀yin ẹ̀mí ẹ̀dá kan alábọ̀ ẹ̀ súnmọ́ bí ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀, torí lè tí mo mú wá fún yín sáà yìí ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ má bá mi comment, kẹ́ máa like, ẹ sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bò ṣíàṣíà, ẹ máa bò kárakára. Bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bò káàkiri tààràtààrà kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Agbègbè kan ní Babana Village, wọ́n níbẹ̀ yẹn ń bẹ ní Bogu Local Government Area nípínlẹ̀ Niger. Tẹ́ ò bá gbàgbé ṣáájú àkókò yìí, wọ́n láwọn afẹ̀míṣòfò ojoojúmọ́ ni wọ́n máa ń yọ wọ́n lẹ́nu ńbẹ̀ yẹn, tó jẹ́ pé àti sùn mọ́jú gan wàhálà ní fún gbogbo wọn. Nínú ìlàhílo, nínú ìbẹ̀rù ọkàn ní gbogbo àwọn tí ń bẹ lágbègbè yẹn pátápátá ni wọ́n ti ń gbé látijọ́ yìí, látàrí àwọn ọṣẹ́ tó jẹ́ pé àwọn afẹ̀míṣòfò yìí máa ń ṣe sí wọn lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn elégbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Àwọn ọmọ ológun wa ṣẹ́rí agbègbè tí mo ń sọ yìí, wọ́n níbẹ̀ yẹn ó súnmọ́ Benin Republic pẹ́kípẹ́kí ni. Fúndìí èyí ńkọ́, àjọṣepọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà, àwọn local vigilante wa àtàwọn Benin Republic Security Force, wọ́n jọ pawọ́pọ̀, wọ́n jọ dojúkọ àwọn afẹ̀míṣòfò yìí. Ẹ̀yin èèyàn, wọ́n pa wọ́n nípakúpa. Wọ́n fẹ̀mí wọn ṣòfò. Ẹ bá ń gbóṣùbà káre fáwọn ọmọ ológun wa fún iṣẹ́ ribiribi, iṣẹ́ takuntakun tí wọ́n ṣe, pàápàá jùlọ lórí àṣeyọrí ńlá eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. Tẹ́ ò bá gbàgbé, wọ́n ní láti on the 28th of May, ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026, làwọn ọmọ ológun wa àtàwọn local vigilante pẹ̀lú àwọn Benin Republic Security Force ló ti ń dojúkọ àwọn afẹ̀míṣòfò yìí ní agbègbè Babana Village. Wọ́n ní wọ́n ti ń dojúkọ wọn láti on the 28th of May tó fi di on the 31st, ìyún àná òde yìí. Wọ́n nígbà tí wọ́n fi kú ńbẹ̀ lánàá, ẹ wá wo gbogbo àwọn aráàlú yẹn bí wọ́n ṣe ń hóyè, tínú wọn ń dùn, tí wọ́n ń fò fáyọ̀ wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti àjọṣepọ̀ àwọn Benin Republic Security Force pẹ̀lú àwọn local vigilante pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí dájú pé wọ́n ṣẹ́gun àwọn agbésùmọ̀mí tí ń fẹ̀mí wọn ṣòfò dànù lójoojúmọ́ ní ìpínlẹ̀ Niger lọ́hùn-ún. Àmọ́ ó jẹ́ ohun tó ṣe láàánú wípé wọ́n ní ọ̀kan nínú commandant àwọn vigilante yìí, ẹni tó dúró nínú wọn tó jẹ́ pé ó ti jagun, wọ́n ní wọ́n mú balẹ̀ pẹ́mí ẹ̀ lọ sí ogun ilé tí wọ́n jà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò yìí. Battery OC ni wọ́n porúkọ alàgbà yẹn. Àwòrán rẹ̀ ni ẹ̀ ń wò ní ojú fọ́nrán yìí. Ẹ̀yin ẹ bá ń comment, kẹsì má bá mi ṣe rest in peace fún bàbá yẹn ní abala àríwúsí. Yàtọ̀ sí pé àwọn ọmọ ológun wa wá pa wọ́n nípakúpa, àwọn ọ̀kadà tí wọ́n ní pé wọ́n kó lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yẹn, more than 200 motorcycle, àwọn ọ̀kadà tí wọ́n wà nínú igbó, more than 200 yẹn wọ́n sọ pé àwọn ọmọ ológun gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti pa gbogbo wọn nípa ìfọnáfọnṣu. Ẹ bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Eléyìí tí wọ́n ra wàá mú ṣeré, kẹ́ bá ti ṣèlérí fún yín pé àní jẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà láti ní jẹ́ kí tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀.
Voilà. Appela via. Voilà. Hein? Hein? Drone beme en doigt, né? Yosé quoi? Drone beme on sait quoi, né? Voilà, d'accord, doit pas le cadeau. Ah, si me le plaît, là, il y a pas la Mungode, là, voilà, mungode.